brother wa nínú ẹ̀sìn Islam àti Christianity ó ní ìbéèrè kan tó ń gbé mi lọ́kàn tí mo dẹ̀ wish kẹ́ fún mi ní answer according to ìkan tí ìwé yín sọ bóyá Bible nàbí Quran ni o ẹ jọ ẹ explain fún wa àbí kí ni ìwé yín sọ nípa ẹ̀ nísìnyí a ti mọ̀ wípé Christian àti Islam ó ti wà all over the world kí ni ìyà ẹ̀ṣẹ̀ àwọn tó jẹ́ pé wọn ò tiẹ̀ gbọ́ nípa ìwé bóyá alukuran àti Bible for example àwọn North Korea a ti mọ̀ wípé John Jong-un olórí wọn yẹn ló jẹ́ kí wọ́n mú Christianity wọ ìlú wọn meanwhile àwọn èèyàn dẹ̀ ń ṣẹ̀mí wọ́n dẹ̀ ń kú irú àwọn tó kú ní North Korea yẹn sìn irú ìyàwó lọ́lọ́ máa ṣe fún wọn ẹ mọ̀ pé ní ìsìn àwa ti gbọ́ nípa Christianity àti Islam àwọn yẹn time táwọn á gbọ́ àwọn yẹn ò gbọ́ irú ìyà ẹ̀ṣẹ̀ wo lọ́lọ́ máa jẹ làwọn yẹn máa jẹ ṣé jíyan hìn ló máa jẹ̀yà wọn ni àbí àwọn fúnra wọn lọ́dún máa jẹ̀yà kí ni ìwé olúkálukú sọ nípa ìyà ẹ̀ṣẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ tó yẹ pé Christianity àti Islam ti wà all over the places but olórí àwọn yẹn ló jẹ́ kí ẹ̀sìn yẹn rìn rẹ̀ nílùú wọn kí ni ìyà ẹ̀ṣẹ̀ àwọn aráàlú yẹn.